عليه وسلم المبعوث رحمة للعالمين. آمين. ní ìjọba àwọn àgbàlagbà akí àwọn bàbá tí wọ́n wà ní ìkàlẹ̀ ọba kò ní tìtorí àkókò tí wọ́n fún mi tí kò sì ní pẹ́ rárá màá fi àwọn bàbá mi àgbà فضيلة الشيخ سماحة الشيخ النحدير صاحب الفضيلة الشيخ الذي أذكره بكل التواضع والتوجيه سماحة الشيخ عبد اللطيف الذي أدام الله حياتنا. mo fi àwọn bàbá wa àgbà yìí mo fi kí gbogbo yìí bàbá wa àgbà tí ẹ wà ní ìkàlẹ̀ àwọn bàbá mi àgbà Samahatu Sheikh bàbá wa ní sùúrù ẹ kí wọn pọ̀ mo kí wọn kọ́lá kọ́lá kókó jẹ́ kí wọ́n rí yín pé torí àkókò bí kíkí yín dùbà ń lọ kọ́lá kó máa ṣe dáadáa rẹ̀ fún yín ẹ̀dá la ilaha illallah ẹ̀dá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. tọ́ ẹ̀rí eléyìí ẹ fi kí àwọn bàbá wa tí ọlọ́run bá ní kí wọ́n ṣí lẹ́tọ̀ lọ́run lọ ìtọ́wá ní àpẹẹrẹ kọ̀sídà náà òun náà ni pé inna bi firaqika ya imamu Abdurraufi la mahzunun ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nígbà tí ọmọ rẹ̀ kú òun náà láti ṣe àpẹẹrẹ kọ̀sídà náà àwọn àti wípé ní gbogbo àràfin náà ní sọ̀rọ̀ ṣùgbọ́n torí wípé ní àní láǹfààní àti kàtà ajiwa fún fani wọ́n bá ń lọ síbi pé لعبد الرؤوف بضاجي جلال فقيدي إله الجزل أكمل لعبد الرؤوف بضاجي جلال فقيدي إله الجزل أكمل لعبد الله بضاجي جلال بضاجي جلال فكيدي إلهي زال أكمل رداك سألناك يا ربنا رداك سألناك يا ربنا لعبد من علو وشكرك تنشكر آمين فبابا وآجي يا ربنا وشكرك تنشكر فبابا وآجي وشكرك تنشكر